ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú gbogbo àsìkò kásìkò níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ọ̀rọ̀ mẹ́ta, pọ́ìntì mẹ́ta kan ni mo fẹ́ fàyọ. Mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye kẹ́ tẹ̀lé mi. Má fetí ọ̀tẹ̀ gbọ́rọ̀ mi, fi làákàyè gbọ́ kó wá digest ẹ̀. Àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ mú wá, ìní ni 1st of May 2026. Mo rò pé àwọn awuyewuye kan lọ lábẹ́lẹ̀ tí wọ́n ń pè wọ́n lórí ọ̀rọ̀ márúwá tó ń lọ lábẹ́lẹ̀ tí wọ́n ń drag. Lóòótọ́ Sego ń sáré ní gbogbo ọ̀nà pé márúwá ò lè lọ, ó dẹ̀ ní pláàni títí ẹ̀ tó fẹ́ ṣe. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn jẹ́ ká jọ reason. Ta ló jẹ́ kí ọ̀rọ̀ yìí máa rí báyìí? Ta ló ń dá wàhálà ọ̀rọ̀ yìí lẹ̀? Ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe alákọ̀ọ́kọ́ ni pé ó dissolve àwọn márúwá going to 2 years now. Bí a bí 1 year plus táwọn ní márúwá ti wà ní dissolve. Ìwọ ló promise fresh tomato fún gbogbo wọn. Ìwọ ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nítorí pé o fẹ́ condemn past government tí ẹjọ́ ṣe tó jẹ́ partake nínú ẹ̀, tó jẹ́ pé wọ́n jẹ́ principal officer nínú ìjọba tó kọ́kọ́ lọ yẹn. Ìwọ yìí náà ló jáde ló wá ń castigate ìjọba àná láti tarnish image ìjọba àná yẹn, láti bójú ibẹ̀ jẹ́. Ìwọ ló jáde dẹ̀ ti gbàgbé pé we are in the same caucus, inú ẹgbẹ́ kan náà lájọ wà. Fún gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ ń pa ọ̀rọ̀ tí ẹ ń dá sí ọ̀rọ̀, step tí Sego wá lé ní, opportunity tí Sego ní lé ní láti lè jẹ chairman, mo contribute to 70% sí success ìgbésí ayé ẹ tí ò gbọdọ̀ gbàgbé mi. Ṣùgbọ́n ó greedy aláìmoore ni, nítorí aláìmoore la ṣe dá onírègùn. So ìwọ tó bá wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí láti ilẹ̀, má dá sí lórí, ṣe ni kò wò ó. Torí pé tí ojú bá ń ṣe pin, a máa fi hàn ojú ni pé n tójú ń ṣe ò dáa. Kò dáa, n tí ò dáa ò dáa, kò lórúkọ méjì, kò dáa ni. So wọ́n tó bá ṣẹ̀ṣẹ̀ wá ń rí fídíò mi lénìí tó bá wa síbẹ̀ ní 5 years back, 6 years back, tó bá wá ń dá sí lénìí, ó mọ nǹkan tó ń sọ ni o. Amúkùn ẹrù ẹ wọ́, olókèlè ń wọ ẹ̀wù sàlẹ̀. Ká má bòpò lọlé olóró. Mo rò pé wọ́n lọ fún meeting náà, oríṣiríṣi meeting náà ti lọ. Ṣùgbọ́n meeting tí wọ́n lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni Sego tún ń sọ̀rọ̀ wípé ẹnìkan ṣe fídíò tó ń reverse sí orí mi pé Legacy ń ṣe fídíò, ó ń sọ ọgbá, ó ń sọ àwo, ó ń sọ kinní kan. Ó ti gbàgbé pé èmi yìí náà ni mo wà ńbẹ̀ nígbà tí ẹ̀yin wà ní minority tí mo padà sọ yín di majority. Voice yìí náà ni mò ń lò nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n aláìmoore èèyàn ni ẹ má jẹ́ ká tí ì lọ bẹ̀. Náà lórí ọ̀rọ̀ márúwá tó wá wà nílẹ̀ yìí, ó ń dúró níwájú àwọn èèyàn láti ọ̀dọ̀ àwọn àgbààgbà àti gbogbo ọmọ tẹ́ ń lọ bá lẹ́yìn. Ó ní irọ́ ni mò ń pa pé àwọn onímárúwá ń gbádùn, pé gbogbo wọn fresh tomato náà ń jẹ. Ẹ̀yin onímárúwá, mo wá try láti bá yín sọ̀rọ̀ nísìnyí. Ẹ gbọ́ fídíò mi yìí kẹ́dẹ̀ circulate ẹ láàrin gbogbo ara yín kẹ́pin fúnra yín. Ṣé rí ọwọ́ tó bá ti ń dun ni, a kì í tìbọ̀ abẹ́ aṣọ o. Èmi mọ̀ pé ẹ gbádùn, mo dẹ̀ mọ̀ pé ìyà díẹ̀díẹ̀ ń jẹ yín lórí bí iṣẹ́ yẹn ṣe ń lọ. Ṣùgbọ́n Sego ló ń sọ lábẹ́lẹ̀ tó dẹ̀ tún tarnish èmi fún ara mi gangan, tó ń parọ́ mọ́ mi lábẹ́lẹ̀ pé èmi ń parọ́ ni pé ìyà ò jẹ àwọn onímárúwá, tèmi dẹ̀ mọ̀ pé ìyà ń jẹ àwọn onímárúwá. Sego ń sọ lábẹ́lẹ̀ pé gbogbo yín lẹ̀ ń gbádùn, pé gbogbo executive onímárúwá ló ń gbádùn, pé gbogbo àwọn láti unit, láti branch dé unit dé every dé sàlẹ̀ dé gbogbo even one single executive ní gbogbo ẹ̀yin tẹ́ wà ní various units, pé gbogbo yín lẹ̀ ń gbádùn, pé gbogbo yín lẹ̀ wà okay. Nǹkan tó lọ sọ níwájú àwọn àgbààgbà nìyẹn, pé irọ́ ni Legacy ń pa. Ẹ̀yin náà lè prove me right. Ìdí tẹ́ lè fi prove me right ni pé èmi kàn lè sọ díẹ̀ ní tàràbà nínú ìbejì. Ẹ̀yin fúnra yín náà ẹ dìde, ẹ jà fẹ́tọ̀ ara yín. Mi ò ní kẹ́ lọ jà, mi dẹ̀ ní kẹ́ lọ dá wàhálà lẹ̀. Ṣùgbọ́n ẹ béèrè fẹ́tọ̀ ara yín, ẹ̀yin náà ẹ fẹ̀hónú yín hàn. Kódà ẹlòmíì gan tó bá lè sánmọ̀ courage ẹ̀, tó bá ṣe fídíò, máa bá post ẹ̀
bá jẹ balẹ̀rù kò síkú tó máa pàgbà tá à ní bá po lórí ẹ̀ ń bẹ̀ ṣẹ̀rí tẹ́ bá kàn wò pé ẹja máa lóyà àgàgà yín tẹ́ jẹ́ zona chairman tí à ń jẹ yín tó bá jẹ́ pé ìyà ò jẹ yín tẹ́yin gbádùn àwọn executive tó wà ní gbogbo branches àtàwọn branch chairman yín kọ́ tẹ́ ń fìyà jẹ kí ló dé tí gbogbo yín ò lè speak up ẹ wá jẹ́ kí Sego máa lọ sọ̀rọ̀ lẹ́yìn pé irọ́ ni Legacy ń pa pé gbogbo yín gbádùn. Ẹ̀mí Olúwa rán mi sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti gbàdúrà ẹ ti gbààwẹ̀ ẹ ti lórí òkè ẹ ti pe àfà ẹ ti pe babaláwo ẹ ti pe wòlíì ṣùgbọ́n síbẹ̀ tí ò sí ọ̀nà àbáyọ nígbà tí mo wá ọjọ́ Olúwa wípé Olúwa kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí ló dé tó jẹ́ pé wọ́n ń gbìyànjú ṣùgbọ́n wọ́n ń complain pé kò sí ọ̀nà àbáyọ Olúwa wá sọ fún mi pé ṣé mi ò mọ̀ pé ogun kan wà tó jẹ́ ogun tó ń jà àwọn aláìlágbára màmá ogun tó ń jà ọ́ torí pòròpó ò lágbára lórí ayé rẹ̀ lórí ọmọ ni lórí iṣẹ́ ni lórí ìlú tó wà lórí ìrìn àjò lórí ìdáwọ́lé gbogbo ogun tó ń jà yín nítorí pé ó rí pé ò ní agbára lórúkọ Jésù iná Olúwa máa run ogun yẹn dànù ọ̀nà tí tó lè gbà láti rẹ ogun náà ni pé ká fi àdúrà wo ogun yẹn palẹ̀ màmá kí ni tó ń ṣẹlẹ̀ tẹ́ fi sọ pé ó ti sú yín bàbá kí ló dé tẹ́ fi sọ pé ó ti sú yín ẹ má sọ pé ó sú yín sà mo máa ń sọ níbi gbogbo tí n bá dé wípé ọjọ́ téèyàn bá ló ti sú òun èèyàn ti fógun láàyè láti borí ẹni bẹ́ẹ̀ ni ó mo gbàdúrà lórúkọ Jésù ogun ò ní borí yín ẹ̀mí Olúwa ní kẹjá àjọ gbàdúrà torí pé àsìkò ìtúsílẹ̀ yín ti tó torí pé àsìkò ọ̀nà àbáyọ yín rèé kí làṣírí ogun tó ń jà yín kí làṣírí ogun tẹ̀ ń dojúkọ kí làṣírí ogun tẹ̀ ń là kọjá ẹjá àjọ fàdúrà wádìí ẹ̀ ká dẹ̀ fi àdúrà ká fi ja ogun yẹn ní àjàṣẹ́gun ó líkàríbà sóńdà líkàpáríbà ṣáìdáyà Olúwa dẹ̀ sọ fún mi pé ẹnìkan gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ Olúwa ní lóòótọ́ ó ti gbìyànjú tó ṣùgbọ́n ó ti sọ Olúwa sọ pé àsìkò ìtúsílẹ̀ yẹn rèé kìkì wípé kẹ́kọ̀ọ́ gbé ìgbésẹ̀ kan kí ni ìgbésẹ̀ tẹ́ máa gbé òun náà ni pé kẹ́ pè mí ẹjẹ́ àjọ gbàdúrà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa pè mí ó ní +234 70 25 47 54 27. ṣùgbọ́n ojú gbogbo yín ò tóbi tó ti ń sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ojú tèmi tó bẹ̀ èmi dẹ̀ mọ̀ pé irọ́ ni ó ní mi ò rí ó ní ẹ̀rí kò sóní márùwá kankan tó lè sọ̀rọ̀ kò sẹ́nibọ̀dì tó bold láti lè jáde láti lè sọ pé ìyà ń jẹun gbogbo wọn ló ń gbádùn alàgbà tó jáde tán tó ní rọ́ṣẹ́ àgbádùn gbogbo yín ẹ̀ support ẹ̀ jáde tán kẹ́yìn gbogbo yín náà jáde tán pé àgbádùn sẹ́ torí pé kò sígbà tí má kú ò ní kú kò sí bí Sego ṣe lè lọ parọ́ mọ́ Legacy lábẹ́lẹ̀ kó parọ́ mọ́ mi lóríṣiríṣi ọ̀nà kò sí adúrúrọ́ tó lè wù kó pa mọ́ mi mo mọ̀ pé jọ̀kanjọ̀kan jungle máa matured márúwá náà ṣì máa padà lọ náà ni bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ márúwá ṣì máa lọ torí pé Sego fún ara ẹ̀ gan ò fẹ́ràn aráàlú ó dẹ̀ ní aráàlú gan lára ó ní àwọn riders lára ó dẹ̀ tún ní àwọn aráàlú lára ìdí tó fi ní riders àti aráàlú lára máa ṣàlàyé ẹ̀ fún yín kẹgbọ́ jẹ́ fún yín ní fídíò kékeré ẹ wo fídíò yìí wò. tíkẹ́ẹ̀tì mẹ́ta mọ̀tà wọ́n fi bá òun kọ́ ṣe gbá kọ́ òun tó bá ti mọ̀ pé tíkẹ́ẹ̀tì mẹ́jọ náà fún ẹ̀ yẹn kò ń ṣe kan tó lè kà sọ fún àwọn kan bí tí ẹ̀kọ́ wá ṣe kí ni kọ́ wá kà fúnra wọn náà bọ́lá lè kà fúnra wọn ìgbésí orí ẹ̀ kọ́ bí kọ́mítì àkókò lọ ọmọ àkólẹ̀ fún ẹ kọ́mítì kankan ò tẹ̀ lẹ́tọ̀ láti bá yín dá sówó mákàrí. nǹkan tó pẹ̀yìn àti sódà ṣe àmàlí pọ̀ tẹ́jọ́ ṣe tẹ́lẹ̀ tó dówó dues àti ilé bẹ́ẹ̀ ra ticket àti security àti EOD tó dọ́mísàdì tó jẹ́ tax báwa yíyọ iye tó sọ ní gbàgbà sọ lẹ́yìn yẹn kọ́mítì ò lẹ́tọ̀ kọ̀ọ̀kan láti dúró kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ lẹ́tọ̀ láti gba ẹ̀dá sọ̀rọ̀ bàbà alára òun èwe ẹ̀kọ́ ẹ̀sùn àìwú. ìgbẹ́ ọkọ̀ tó lè jìyà láàrin ìgbà tí òun lè fi tíkẹ́ẹ̀tì torí akíkọ̀ mi sọ pé ọkà máa ń gbà olóòní máa ń gbà táàtì ọwọ́ àkàtì ọ̀dẹ̀ bẹ́ẹ̀
wọ́n wá tíkẹ́ẹ̀tì pé tí ó tẹ̀lé tíkẹ́ẹ̀tì. ẹ káàbọ̀ mo rí pé ẹ wo fídíò tí mo post yìí ẹ wo technicality tó wà nínú fídíò yẹn technical ọ̀rọ̀ tó wà technical tó wà nínú fídíò yẹn ni pé àkọ́kọ́ oníye tí wọ́n ra tíkẹ́ẹ̀tì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní past government tí wọ́n jọ ṣe ṣùgbọ́n wá dọ́bù tíkẹ́ẹ̀tì yẹn fún wọn ó dọ́bù ẹ̀ fún wọn ×2 ×3 pé kó máa ra tíkẹ́ẹ̀tì yẹn ó tún wá gbé owó tíkẹ́ẹ̀tì yẹn lọ sókè owó tíkẹ́ẹ̀tì yìí ló ní àwọn tó ń ṣe márúwá yẹn ó ní wọn lára làwọn púpù yìí ń jà fún pé ẹ̀dẹ́ka náà máa ta tíkẹ́ẹ̀tì tiwa ṣùgbọ́n o mò ń sọ fún yẹn ògbà kan tí mo jáde tí mo ṣe fídíò púpọ̀ tí mo ní ẹ̀ ní aráàlú lára ìjọba tá a wà yìí ìjọba yìí aṣáájú ń gbìyànjú láti pé kí Nàìjíríà lè ṣe kíni kó lè dáa agbèrò náà dẹ̀ tún ní àwọn aráàlú lára ẹ gbọ́ lẹ́nu Ségò tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé alára lára ọ̀rọ̀ òun ẹ̀yin ní okú àìsàn okú àìwo alára lára ọ̀rọ̀ òun èwo ni wàhálà tí èmi ló ń bá wí ó fi ń sọ̀pọ́tì Istijaba nígbà tí mo sọ pé ẹ̀ta tíkẹ́ẹ̀tì ẹ̀ta booking ẹ̀ta bíi tíkẹ́ẹ̀tì bíi 5 ẹ tún máa fi ọwọ́ gbowó mákà ẹni kó sọ nínú ọ̀rọ̀ yẹn pé tó bá ń sọ nígbà tó ń sọ ń bẹ̀ pé alára lára ọ̀rọ̀ òun àwọn aráàlú tó ń sanwó wọn ò complain pé owó táwọn ń san pọ̀ jù so kẹ́nìbọ̀dì má ó ń reverse mi pé kẹ́nìbọ̀dì má dá sí kó máa sanwó wọn lọ káràlú máa sanwó lọ àwọn onímàrúwá tó ń kín tí ìyà ń jẹ wọn tó ń parọ́ pé owó yìí ti pọ̀ ju àgbàdo ìjàyè kọ́lá gbogbo bí wọ́n ṣe ń gbowó lọ́wọ́ wọn ìnira yìí pọ̀ ju owó táwọn ń gbà yìí orí èrò náà ń gbélé aráàlú lọ ní lára onímàrúwá lọ ní lára owó tó ń gbà yìí ti pọ̀ jù wọ́n gbowó máka bíi 17 places tó jẹ́ the same local government wọ́n á gbàdúrà owó yìí ariwo tí mò ń pa ń gbà yẹn kẹ́bà lè mọ̀ pé Ségò ń bá kí Istijaba pé máa gbowó lọ máa gbowó lọ máa ṣe kan lọ ẹni pé nígbà yẹn náà tí stapron náà lọ gba dúró owó báyìí tẹ́ ń gbà ń bí báyìí gbogbo ariwo mi tí mò ń pa ń gbà yẹn pé owó dúró owó tó ń gbà yìí ó ti pọ̀ jù òun ni ọ̀rọ̀ tó sọ ń gbà yẹn ni mo gbé wá padà fún yín yìí tó sọ pé alára lára ọ̀rọ̀ òun ẹ̀yin ló kó àìsàn ó kó àìwo alára lára ọ̀rọ̀ òun ó ń sọ fún yín pé ẹ̀yin aráàlú tẹ́ ń sanwó kò kàn òun ẹ̀ bá sanwó pa kò kàn òun ẹ̀yin onímàrúwá tí ara ní tó ń gba dọ́bùdọ́bù mọ́ni lọ́wọ́ yín kò kàn òun títò òun ni pé tó bá ṣàti dá tíkẹ́ẹ̀tì tó gbowó tíkẹ́ẹ̀tì tó gba gbogbo tó bá fẹ́ gbà bá tún máa fi mákà because kò yẹ kó tún máa gba owó mákà mọ́ lẹ́yìn tó bá tún já dues tó jẹ́ owó tó jẹ́ tíkẹ́ẹ̀tì national àbí tíkẹ́ẹ̀tì tó bá tún wà mẹ́ bóyá booking àbí kinní kan wọn ò lẹ́tọ̀ọ́ láti tún máa ní onímàrúwá lára láti tún máa gbowó láti máa ní màrúwá lára màrúwá máa ní aráàlú lára so Ségò ní aráàlú lára ó dẹ̀ tún ní onímàrúwá lára and this is time tí mo sọ fún gbogbo ẹ̀yin onímàrúwá you need to stand up on your feet kí màrúwá dá dúró lọ́tọ̀ kí ọlọ́kadà dá dúró lọ́tọ̀ kó ní mọ́tò náà dá dúró lọ́tọ̀ ẹ decentralize agbára yìí ọ̀nà pọ̀ tó ní ká nǹkan tó wà nídìí national union ó tó jẹ fáwọn onímọ́tò nìkan nǹkan tó wà nídìí màrúwá ó tó jẹ fáwọn onímàrúwá nìkan nǹkan tó wà nídìí onímọ́tò ó tó jẹ tó wà lọ́dọ̀ ọlọ́kadà ó tó jẹ fáwọn ọlọ́kadà nìkan bá ní ká wá gbé gbogbo kíní sórí ẹnìkan lóòótọ́ àwọn tó wà ń bẹ́nu wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí tipẹ́tipẹ́ kò ń ṣe orí Ségò ló ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ látàrí Alhaji Saola ṣùgbọ́n wọ́n ti wá padà gba judgement dẹ̀ ti fún wọn ní pépà ó wá yẹ kó ní kálukú lọ bẹ̀tẹ̀ òun dúró pé òun náà ò ní gbà ìwọ tó wá mọ̀ pé o ò fẹ́ gbà wá pè wọ́n mọ́ra ibi tó bá ti rí pé crisis fẹ́ wá ṣe ti rí pé kò lè yanjú crisis now ó dissolve àwọn èèyàn for almost going to 2 years òun kọ́ wọn kí á tẹ̀ka síbẹ̀ wọ́n kó gbogbo owó yẹn wá sọ́dọ̀ ti ẹnìkan ó dẹ̀ ní káwọn èèyàn má dìde fún freedom now nísìnyí lẹ́yìn ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ yìí ló wá make mind sí pé òun máa pín márúwá sí 15 ó fẹ́ pín sí 15 òun dẹ̀ máa fi wọ́n lẹ̀ láìpẹ́ òun fẹ́ pín márúwá yẹn sí 15 places ó fẹ́ fi àwọn míì kún àwọn tó fẹ́ fi kún gbogbo ọ̀rọ̀ yìí lòun tó bá ti wá pè wọ́n síbi ó máa postpone wọn kó lè tètè ṣe nǹkan tóun fẹ́ ṣe pé ó di àwọn fẹ́ release àwọn ní márúwá 10 zone náà wà ó fẹ́ fi 5 kún kó wá jẹ́ 15 òun á wá fi wọ́n lẹ̀ pé kó máa ṣiṣẹ́ wọn lẹ̀ so tó bá ti wá ń pè wọ́n lọ́dọ̀ àwọn àgbààgbà tó ń pè wọ́n a máa sọ fún wọn pé òun ti fi wọ́n lẹ̀ kó máa ṣiṣẹ́ wọn ó ń lo delay tactics ó dẹ̀ ń play game now àǹfààsìkò yìí sọ fún gbogbo èèyàn ní márúwá ẹ kóra yín pọ̀ ẹ jẹ́ kẹ́nu yín ṣe kan ẹ dúró papọ̀ kẹ́nu yín ṣe kan kẹ́ ẹ dá dúró mo ò lè wá kú ò lè joyè ilé bàbẹ́ ẹ jẹ́ kí ohun yín ṣe kan ẹ̀yin fún ara yín
ẹ̀yin náà dìde ẹ stand ẹ pọ̀ ẹnu yín pọ̀ síbi kan tó bá tiẹ̀ dúró wò pé tó bá kàn án kóun gbé fún alàgbà àbí kóun ṣe òun wá lo àwọn delay tactics lóríṣiríṣi istijaba lòun máa lọ wá dọ́gbọ́n gbé fún so that kóun lè máa control kó sì lè wà lọ́ndà òun a lè jẹ́ affiliated to national union ṣùgbọ́n certificate tó wà lọ́wọ́ alàgbà under TUC wọ́n dá dúró ni ìjọba dẹ̀ fún wọn ní white paper ó ń sá gbogbo eré gbogbo ọ̀nà láti jeopardize agbára yẹn láti lo agbára lé wọn lórí débi pé wọ́n máa sún kínní síwájú títí tí primary àfi dé tí primary bá jẹ́ tó ṣèlú bá ti bẹ̀rẹ̀ wọ́n á lè sọ pé àwọn ní Márúwá fẹ́ dà lóru sódà kọ́ lè hold wọn sódà kóhun lè tètè máa bá lọ kí kínní yẹn lè máa gùn lọ gbogbo delay tactics yìí ló ń lò ṣùgbọ́n o àyà gbọ́n Ògúngbè náà gbọ́n ni o ṣùgbọ́n bó tilẹ̀ wù kó rí ẹ̀yin èèyàn stay calm ṣùgbọ́n o ẹ jẹ́ kó mọ̀ lọ́kàn ara yín pé ẹ ní gba ẹ̀tọ́ yín àsìkò tẹ́lẹ̀ gbẹ̀tọ́ yín rè ẹ dìde fún ẹ̀tọ́ yín láti bá ìjọba sọ̀rọ̀ gbogbo tó ní kálukú yín náà bá mọ̀ ẹ dìde ẹ̀yin tàráàlú náà ẹ ti rẹni tó ní yín lára òun ló dúró pé tẹ́ḿbà jẹ́ òkàn òun kó ṣáà ti máa wọlé sọ́dọ̀ tòun kò sí tó kàn òun upwards progress upward progress up national progress you do for me I do for you.